Ọlọ́run wá ṣàlàyé fún wa bẹ́ẹ̀ yìí pé. Wa in kuntum marida aw ala safarin. Tẹ́ bá kó ìmọ́tótó tí jánábà tẹ́ bá kó ń bẹ̀ tá a bá rí ẹni tó wá jẹ́ pé aláàárẹ̀ ni nínú yín. Aw ala safarin. Àbó ń ṣèrìn àjò. Aw jaa ahadun minkum minal ghaiti. Àbó dé láti tọ́lẹ́ẹ̀tì ó rí pé àwọn àgbàlagbà jọ wọn lajú jà wà lákàn lálájú ni. Ìgbà tá a wà ń kéékèèké táwọn bàbá àwọn bá darí tọ́lẹ́ẹ̀tì wọ́n mọ̀ á fọwọ́ nu ilẹ̀ báyìí. Omi òmókùtà yóò mọ fọwọ́ gbó wọ́n á mú yẹ̀pẹ̀ wọ́n á fọwọ́ gbó tí wọ́n bá fọwọ́ bu yẹ̀pẹ̀ tán ní ọ̀sẹ̀ wọ́n á kan ọṣẹ kí wọ́n tó wá fomi sí i nítorí ẹ̀gbin tí wọ́n ń bọ̀ láti bẹ̀ wọn ni wọ́n sọ̀rọ̀ àwọn pé káwọn ọmọ gbé nǹkan míì láti bẹ̀. Ọlọ́run ní ìbẹ̀ fún yín bẹ́ẹ̀ ni bá wọn já sí pé ń bọ̀ láti tọ́lẹ́ẹ̀tì. Aw lamastumun nisaa. Àbí ọba fọwọ́ pa obìnrin lára máa wà Al-Qur'an máa wọ lọ́hùn. Lamastumun nisaa. Àbẹ̀ bá fọwọ́ pa àwọn ìyàwó yín lára. Walam tajidu ma'an fatayammamu sa'idan tayyiban. Ibi ìmọ́tótó jọ ọlọ́run ọba lógún dé ọlọ́run ibẹ̀ bá wá lómi ẹ tún ṣe táyà mọ́mú. Táyà mọ́mú ni ìmọ́tótó tá a fi yẹ̀pẹ̀ ṣe ipa àró mi. Ó ní kẹsẹ̀ táyà mọ́mú yẹn. Famsahu biwujuhikum wa aydikum minhu. Látara táyà mọ́mú yẹn ibi tó bá ga ni wọ́n ti ní o ṣe táyà mọ́mú kọ́ fọ́ọ̀lù lẹ́ ń bẹ̀ kó o fi pọ̀jù rẹ̀. Ma yuridu Allahu liyaj'ala alaykum min harajin. Ọlọ́run ní ibi afẹ́ lónìí. Ma yuridu Allahu liyaj'ala alaykum min harajin. Ọlọ́run ní ìgbèrò nira fún yín ní ẹ para yín nínú ẹ̀sìn ẹ fẹ́ ẹ gbà ní pé píìsì mò ń wá fún yín ìfọ̀kànbalẹ̀ ni mò ń wá fún yín ẹ má torí pé ẹ̀sìn òun náà lẹ́sà fẹ́ sìn dandan kẹ́ ẹ payé yín kẹ́ wá fi yín ṣòkò dààmú òun lọ́mọ̀kan nínú àwọn sàhábà tó fi mọ̀ yí pé wọ́n so ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n so pọ̀ mọ́ tá à ń pè ní peace. Àyà kan bẹ́ẹ̀ náà Al-Qur'an bá mi lọ síbi àyà náà. Anakumullah. Wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima. Àyà yìí wọ́n á lọ kan nínú àwọn sàhábà àyà ìtumọ̀ àyà yẹn ni yí pé. Wala taqtulu anfusakum. Ọlọ́run ni ẹ má para yín ẹ má pẹ̀mí ara yín run. Inna Allaha kana bikum rahima. Ṣé bọ́lá òun ó ti jó níkẹ́ fún yín kí làṣẹ gan ẹ̀sìn tẹ́ torí ẹ̀ wá para yín àyà yẹn ti wà wọ́n wá lọ́kàn nínú àwọn sàhábà. وهذا ما فهمه الصحابي الجليل عمرو بن العاص رضي الله تعالى عنه. Amru bun al-As wọ́n pe sàábé náà wọ́n dáyà yìí lòún gbọ́yé. فامتنع عن الاغتسال من الجنابة في ليلة باردة شديدة. òun súnmọ́ ìyàwó ọgbánú pẹ̀lú ẹ̀ àmúwá bọ́ sásìkò òtútù wá mú kò wá wẹ̀ jánábà. وصلى بأصحابه بالتيمم. ọba kírun pẹ̀lú àwọn yẹ̀kú rẹ̀ ó ṣe táyà mọ́mù lọ́ba kírun pẹ̀lú wọn. حتى شكوا إلى النبي صلى الله عليه وسلم. àwọn léwu lọ fẹ́ dálẹ̀ nú ẹ̀sìn yìí ó ní jánábà lára ọwọ́ àti àmọ́mù ọjọ́ ìrun wọ́n bá ṣe sákíwá lọ sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lọ bá ànábì pé sotúrì ń tó bẹ́ ìtí Amru bun al-As tó dálẹ̀. فلما سأله قال تذكرت قوله تعالى. ànábì ni ẹ lọ pé wá ànábì ni wọ́n fi àlọ́kẹ́sẹ̀ kẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án ní Amru bun al-As Amru bun al-As ni bẹ́ẹ̀ ni ọba náà wọn létí ọ̀rọ̀ lọ ó là nẹ́bí àyà yìí bá ń kíyèsí. لا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. ṣé wọn náà lọ́lọ́nà ń sọ fún agbẹ́ mọ́ para yín kílẹ̀ para yín sí nítorí pé fẹ́ sẹ́sìn àlàáfíà mọ̀ wá fún yín nú ẹ̀sìn ìrọ̀rùn mọ̀ wá fún yín nú ẹ̀sìn ọlọ́run lóhun ti kẹ́ wa bó ṣe wí tán wọ́n ní kílẹ̀ ànábì ṣe ànábì bá kú ẹ̀rìn nígbà ìwọ yìí ọtí wá gbọ́ lọ́hùn ọba yé jù ànábì ó sọ pé tó ṣe ọ̀dà torí ànábì ò gbọ́dọ̀ sọ
ìta ànábì òyìn sọ ní padà sórí àyàtà kàtà mọ́ ìdá o. وإن كنتم مريضا أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا. ọmọ láti tọ́lẹ́ẹ̀tì ni ọwà lájẹ́ òní ọwọ́ agbádùn pẹ̀lú obìnrin rẹ ni ọwọ́ omi. bọ́tẹ̀ yà máa mọ̀ sọ yìí dá àwọn àgbà ní kódà òró mi nìkan kọ́ àárò mi ń gbà míì tígbà ò ní gbà bẹ́ẹ̀ kọ́ ọ lọ sọ́nà ìlú èbó yẹn ní ìsìn tọ́já pé bọ́ ọ bá ìtì omi tọ́ ọ bá gbé kalẹ̀ ń ṣẹ́jú kan ó ti gan. kọ́ wá ní dandan ọba àfẹ́ mú ọ̀rọ̀ yẹn ṣẹ kó wá fi para rẹ rárá o. ó fomi yẹn lẹ ó lò táyà mọ́mù ni torí gbà díẹ̀ ló lò ń bẹ́ẹ̀ bọ́ bá padà síbi ó ti wá kọ́ máa lọ lómi rẹ lọ. táyà mọ́mù. صعيدا طيبا ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. فامسحوا بوجوهكم وأيديكم منه. ṣé tá ẹ̀ mọ́mù lérí ibi tá a wà yóò lè tá ẹ̀ mọ́mù kó èdè náà kó yẹ̀pẹ̀ kalẹ̀ kó tún wá fọwọ́ lu yẹ̀pẹ̀ kó tún kó sí ọ lójú kó tún bà láfíà rẹ jẹ́ rárá ìtọ́ ga ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìdá eléyìí ti ga. طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه. olùtẹ̀sẹ̀ ní má bùbí dáìnì rẹ olè ṣe táyà mọ́mù ń bẹ́ ọ ní ẹni tó bá ti ga tó bá ti má tó bá ti fọwọ́ lulẹ̀ ń bẹ́ kó o fi kojú rẹ. وأيديكم منه. kó o sì fi kọwọ́ rẹ ń bẹ́. ما يريد الله ليجعل عليكم من حرج. ọlọ́ni ìfin tí ó dààmú yín sínú ẹ̀sìn tí ó kó wa làbá yín tẹ̀fí níjòkó wa àlàáfíà ọlọ́ni ìfin sí i. ولكن يريد ليطهركم. ẹ̀sìn ọ̀kà ní ìdí lọ́dọ̀ yín ni kẹ̀sì mímọ́. وليتم نعمته عليكم لعلكم تشكرون. ilé ẹni ọlọ́wọ́ bá mú kí n parí ẹ̀ lẹ́yìn lérí bọ́yá ẹ̀jẹ̀ ni tí ó torí ẹ̀ dúpẹ́ ìfín jẹ́ pé ìsìláàmù wa nínú wìkáyà.